sọ̀rọ̀ súnà kan máa make up wọ́n fi ìyàwó rẹ̀ lẹ́bẹ̀ẹ́ yóò sá málámálá sínú òrùn. husnu zannika billadhi. ayé tá a wà yóò máa make up fún díẹ̀ díẹ̀ náà ni ayé ti fẹ́ dàrú mẹ́lòmíì lọ́wọ́ make up ní fi ń gbé. khalaqal hayata. tó bá fi mú tiktok tó bánu fíltà àwọn tásìrì wọn ò tù ní ó pọ̀ jù tó fẹ́ tú àṣírí àwọn èèyàn ni tó ní àdìsí kan ní ẹ máa make up wọ́n fi tìyàwó tiẹ̀. khalaqal hayata. máa make up sọ. wa qassama al-arzaqa. ìdí tànàbí lẹ́ make up wa. sallallahu alayhi wa àwọn kan sallam. make up lọ́bù mi. ẹ̀ ń fi dùnú kówó lẹ̀ báyìí ọ̀nà àgbárí yóò ní di láéláé. khalaqal hayata. gbogbo ẹni tó bá ti ń jẹ́ obìnrin tó sì ń jẹ́ mùsùlùmí Ọlọ́run ní máa sọ fún wa pé yagududna min absarihinna káwọn náà máa ṣe kíni ká máa rẹjú wọn lẹ̀ ṣebí gbà Kùránì sọ fún wa pé wala taqrabu zina ṣebí tí ń sọ fún wa ní pé gbogbo tó bá lè mú yàn súnmọ́ iná ní ká ṣe kíni ò ká jìnà sí àfà wọ́n gbé qaida kalẹ̀ wọ́n ní ma la yatimmu ma hudira illa bihi fa hukmuhu al-hadr uthir gbogbo tó bá ṣe pé ní tí a lè wa kó ń dé pé a má ṣe ìntà bá tún lè bá dé díẹ̀ tó fi mú nǹkan náà lọ jẹ́ ṣíṣe ìdájọ́ orú nǹkan tí ó máa jẹ́ bí okùnfà tá a lè fi débẹ̀ náà Islam lè wà kó ń bẹ pẹ̀lú ẹ̀rí mọ́ ń bọ̀ bí kọ́ídà yẹn torí kọ́ídà yẹn ó ní alwasailu laha ahkamu limaqasidi àṣẹ wasailu li harami haram wasailu li makruhi makruh wasailu li mandubi mandub wasailu li wajibi wajib torí pa ní ma la yatimmu li wajibu illa bihi fa huwa wajib iná láàfin wọn gbogbo ẹ̀dẹ́lẹ̀ wa ma la yatimmu al-haram illa bihi fa huwa haram wa ma la yatimmu al-mahdhur illa bihi fa huwa mahdhur wa ma la yatimmu al-mandub illa bihi fa huwa mandub gbogbo ẹ̀ lọ́lọ́ pẹ̀jú ọlọ́dọ̀ àfọ́ ní usul so tó gọ́ọ̀rọ̀ àwọn àfáà tẹ́ sí hélì níbi ọ̀rọ̀ fìdáhù náà sí máa kí lórí táwọn onílé pé yín sákèsí ń belé ìpé ẹ̀sìn ọba dẹ́dà lẹ́nfojú ẹ̀ ráre o so àmọ́gbà tó jẹ́ pé ńgbà tí gbogbo tẹ́ bá fẹ́ lọ múra ẹ̀fọ́ bí kẹgbẹ́ lọ ìdínú látàwà fi ń bẹ lọ́n kọ́ lọ́n dágun kọjọ́ kó jẹ́ kí wọ́n stampu òfin ìmọ̀ lo ṣẹ̀ríà kọba dẹ́dọ̀ ọjọ́ kó jẹ́ kí wọ́n stampu ẹ̀ kọ̀kan tí èsè mùsùlùmí ẹn tó jẹ́ mùsùlùmí wọ́n bóbi olóbi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wúlò púpọ̀ ẹ̀rí pé lórí pé ọlọ́sẹ̀sì náà ni kán lò ọlọ́rẹ́ tó bá ti níyàwó o ti níyàwó ńlé o ti lọ́kọ ńlé ẹ̀rí ń bẹ kò nídìí ẹsẹ̀ ń ṣe DNA ẹsẹ̀ ń dán obìnrin kan wá ń bímọ fọ́kùnrin mẹ́rin gbogbo ẹsẹ̀ ń lọ gbẹ́nu sí kìíní kankankan àìsí ṣẹ̀ríà ni ẹ kò gbọ́n sí kóòtù sórí bẹ́ẹ̀ ẹ wẹ́rì tí tá a bá rí tètè rẹ́rì tá a dẹ̀ rí al-iqraru àrí tóbìnrin fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé lóòótọ́ ni mo ṣe nǹkan báyìí ẹ gbẹdàjẹ́ lórí ẹ̀kan náà wallahi ilẹ̀ gbogbo ilẹ̀ precisely ilẹ̀ Yorùbá wallahi yóò sì tutù yóò sinmi wọ́n mú olè ẹgbẹ́ lọ́wọ́ ọtún tó léjà ẹgbẹ́ lọ́wọ́ sí faqtawu aydiyahuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀ntọ́ jọ́lọ̀ ti sharibul khamri ó ti ní haddu tó mi ṣẹ̀rí ọ̀tẹ̀lé ó ti ní bẹ́ẹ̀ ṣe bá wí wọ́n tún bọ́ sọ́dọ̀ olùbalẹ̀ Ọlọ́run ọba jẹ́ ó ti ní bẹ́ẹ̀ ṣe kí ni bí wọ́n ṣe bóun náà wí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká ní gbogbo àwọn nǹkan yẹn ń wà ní bàbá kan sọ nínú interview kan tí mo wò náà bóyá bí ó ti tó bí oṣù kan ní wọ́n implement interview yẹn náà ní wọ́n sọ pé àwọn táwọn jólóṣèlú táwọn bá ń rí àwọn àfáà tí wọ́n ń ka Kùránì fáwọn tí wọ́n ń ka hadith Ànábì fáwọn ni ó ṣe é ṣe kí bẹ̀rù Ọlọ́run wà lẹ́mìí àwọn jù báyìí lọ ẹ wá dákun mi bá di àwùlà ẹ wá wà àwọn obìnrin tó ṣe pé ní wọn wulẹ̀ nìkan ṣe tẹ́lẹ̀ ẹ̀ẹ́rí kà fún wọn pé la tajuzu salatu haidin illa bi khimari ìrun obìnrin ò ní máa lẹ́tọ̀ọ́ ìrun obìnrin ò ní máa lálàáfíà àfi kó wọṣọ gbàgẹ̀rẹ̀ kírun àwọn obìnrin tí ń bẹ wájú yín wọ́n fẹ́ gbọ́rú ẹ̀ lẹ́nu yín gbà tọ́lọ̀ ti ní kẹ́ opportunity kan jókòó wájú yín ẹ sọrú ẹ̀ fún wọn kán lọ máa tún gbọ́ lórí fóònù wọn kẹ́rù ọba wọn kìí ṣe tí wọ́n kàn fi máa kí pé àfáwọn ń sọ̀rọ̀ àfáwọn ṣe nǹkan yóò kó sínú sí àrími yóò kó sínú ọjíbù kódà ó lè kó sínú àsomàtù sí agbọ́mi pé kán lè bá sọ pé kìnnìkan yá máa jẹ́ opportunity fóbìnrin mi láti lè máa lo against ọkọ rẹ̀ ńlé pé sọ́tàn àwọn afáà kan ní tí wọ́n já ẹ̀yìn ọ̀tí ẹ̀já jama májè wọ́n tọ̀ ọjọ́ tí wọ́n bá gbé ọ́ lẹ̀ tí wọ́n ń di ọ lójú tí wọ́n ń di apá tí wọ́n ń di ẹsẹ̀ sọ́ọ̀sọ̀ fún wọn jọ náà pé ẹnìkan ọ̀já kan sí ojú rẹ̀ yóò ti late kó tó wá dìgbà tí ó late Al-Qur'ani ní kullil mu'minat ìwà Nábì sọ fáwọn àwọn obìnrin tí wọ́n jẹ́ mu'mina yaghdudna min absarihinna bá a ṣe pàá láṣẹ fáwọn ọkùnrin ká máa rẹjú wọn lẹ̀ bẹ́ẹ̀ ni káwọn obìnrin náà ṣe máa rẹjú wọn lẹ̀ wa yahfadna furujahunna káwọn náà sì máa ṣe kíni ká máa protect abẹ́ wọn òde lẹ́ẹ̀tì pàdé nọ́mbà lẹ́ẹ̀mọ́ gbà
nígbà tó yẹ pé òun náà múra bó ló ti múra bó wọn ṣe bọ́ sọ̀rọ̀ mo wo fídíò àfáà kan náà of recent yìí tó náà ti ń ṣépè tí ń para pé ìwọ tó ń báyàwó mi sọ̀rọ̀ ìwọ immigration mo wá ń bèèrè lọ́wọ́ ara mi pé bó níyàwó rẹ̀ ṣe múra bó náà ṣe dáyàwó rẹ̀ mà bó náà ṣe gba nọ́mbà rẹ̀ bó náà ṣe ń chaati. azani la yankihu illa zaniya. So bí ó ti rí lánàá kò nídìí ẹ̀dá kò kí ló kà wá ń bí kọ́ wá máa sọ̀yún lójú agbo bí àwọn èèyàn jókòó sí ẹ̀ tí wọ́n ń post ẹ̀ sórí mídíà àwọn nǹkan táwọn bá yín sọ nìyẹn o àwọn oníjà kankan pẹ̀lú yín o wallahi lazim níjà kankan pẹ̀lú yín àmọ́ ẹ dákun ẹ ṣàánú àlùmọ́ nabi sallallahu alaihi wasallam ọlọ́wà ni wa yahfadna furujahunna kama sọ bẹ́ẹ̀ wọn wala yubdina zinatahunna illa ma dhahara minha wọn a sì gbọ́dọ̀ máa fi àwọn ọ̀ṣọ́ tí wọ́n fẹ́ ṣe lọ́ṣọ̀ọ́ nínú àyà yìí náà ní ti Ọlọ́run tí ń ṣàlàyé àwọn wo ni a gbọ́dọ̀ máa rí ọ̀ṣọ́ obìnrin gàgà wallahi Islam ń protect obìnrin kúrò níbi ìtúnà àṣírí ẹ̀wọ̀n tí wọ́n ń pè ní dignity regarding ńlá ẹ̀dẹ̀ ń pèpè lọ sí ibi kóbìnrin ọwọ́ regardless it's a very disappointment. Gbogbo àwọn nǹkan yìí yóò máa wò pé kí ni gbogbo àwọn nǹkan yìí láwùjọ ẹ̀wọ̀n ẹ̀ ń ṣe ìkọrọ̀rù albatil ẹ̀ ń fìbàjẹ́ rinlẹ̀ fáwọn tó ṣe pé ní táwọn bá ti lè dá nínú ìlú ó sì dá àìdá àwọn obìnrin mọ́ nínú ìlú náà kọ́ ni òjé lọ́ọ́ dá mọ́. ẹ̀wọ̀n ìgbà tí Al-Qur'ani sọ̀kalẹ̀ tọ́lọ́ sọ fún àyípé ní azaniyatu wazani fajlidu kulla wahidin minhuma mi'ata jalda. Ìgbà tó fẹ́ sọ̀rọ̀ tó lè ó ní as-sariqu was-sariqa ń sọ lókè yí pé azaniyatu wazani oníṣìná lóbìnrin àtúníṣìná lọ́kùnrin tọwọ́ òfin ẹ̀sìn bá tẹ̀ wọ́n fajlidu kulla wahidin minhuma mi'ata jalda ẹlù àtìkíní àtìkejì wọn ẹlù wọn lẹ́gbẹ̀ ọgọ́rùn wal yashhadu adhabahuma ta'ifatun minal mu'minin. Ńjọ́ tẹ́ bá sì fẹ́ lù wọ́n ẹ má lù wọ́n kọ̀rọ̀ ẹ gbé wọn síta gbangba járe orí wọn pé wọ́n fẹ́ jẹ ìyà. Ẹ máa wò nǹkan bẹ́ẹ̀ yóò jẹ́ káró ni wọ́n pé àìfọwọ́ kan tí ìbá ṣètò ẹni ara yìí náà tún rẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé tẹ́mi náà bá dánrú ẹ̀wò ní tí ọ̀tọ̀ sí mi rèé nígbà tó wá débi tó lè ó ní as-sariqu was-sariqa ẹni tó bá jalè lọ́kùnrin àti ẹni tó bá jalè lóbìnrin ẹ gé wọn lọ́wọ́. àfáà ní kí ló fà á tó bá dé dàbí ṣe taqdimu az-zaniya ala zani tó fi ìdárúkọ oníṣẹ́. ìdí náà ni pé kò sí bọ́kùnrin ó ṣe lóhun ń dá sí náà ṣe lára obìnrin bí èsè kóbìnrin náà ni ó pìpì ara rẹ̀ kalẹ̀ obìnrin ó sọ kóhun ṣe kíni òun ti gbà obìnrin ó faramọ́ kí wọ́n bóhun ṣe lọ́lọ́run fi ní azaniya tó oníṣìná lóbìnrin ló fi gbé sáwájú oníṣìná lọ́kùnrin. Tóbìnrin bá múra bó ṣe yẹ kó múra tóbìnrin rìn bó ṣe yẹ kó rìn yóò nira fọ́kùnrin ìmọ̀ sírálẹ̀ ìmọ̀ sí gbogbo ìmọ̀ sí yọ̀dọ̀ yín ní ojú ó wà nù tí ń kó fìtínà bọ́kùnrin míì tí ò lè mára rẹ̀ dúró tí ó fi sá di pé ẹni tí mo rí ẹnu mi sá gbọ́dọ̀ débẹ̀ ojú mi sá gbọ́dọ̀ ojú lórí ẹnu gbọ́dọ̀ débẹ̀ tóbìnrin bá múra bẹ́ẹ̀ ṣe ní kó múra kódà kó ṣe pé ní kì í ṣe kó bojú kì í ṣe kó bọwọ́ ó múra nọ́mà gbogbo àwọn nǹkan táyìn ń pèpè sí pé ká máa kùn yìí ìbànújẹ́ ọjọ́ iwájú gan ni ẹbí wọn léèrè àti rẹ̀ tí àìlàsì kó sí lójú tójú rẹ̀ léde àmọ́ wọ́n fẹ́ gbọ́ lẹ́nu àwọn àfáà yìí pé kíní yóò òfin ẹ̀sìn òṣè kíni kò faramọ́ torí ìdìtẹ́ fi lọ lé kéw náà nìyẹn purpose àwọn bàbá wa ní máa sọ bẹ́ẹ̀ fún àgbà táwọn lé kéw pé purpose tí wọ́n fi ní kẹ́ wá lé kéw náà ni al-amru bil ma'rufi wan nahyu 'anil munkar kìí ṣe torí òde ẹ máa lo òde kí kìí ṣe torí ẹ máa gánú kí kìí ṣe torí ẹ máa gbàkóná kí èyí ò kọ́ gbogbo àwọn eléyìí ń yàbá ni ìtọ́ jẹ́ primary assignment wa òun náà ni ìpèpè síbi ìtọ́ba adẹ́dà ad-da'watu ila al-ilmi ìpèpè síbi ìmọ̀ tó torí ẹ̀ lọ jìyà lé kéw yẹn níparí ọ̀rọ̀ mi jama ọlọ́ni wala yubdina zinatahunna illa ma dhahara minha obìnrin ọ̀wá gbọ́dọ̀ máa fi ọ̀wọ́n ọ̀ṣọ́ tó bá ṣe sára kò gbọ́dọ̀ máa fi hàn àfin tó bá ṣe pé ní kò sọ́nà àbáyọ yọ́ sáhàn náà ni wal yadribna bi khumrihinna ala juyubihinna ká máa lo khimaru wọn aṣọ gbàgẹ̀rẹ̀ wọn ká máa lò sí torí pé njọ́ tí a yà ìwà nábì máa sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wà nisa'il mu'minina àtàwọn obìnrin mùmìnì yudinina alayhinna min jalabibihinna dhalika adna an yu'rafna fala yu'dayn njọ́ táyà yẹn sọ̀kalẹ̀ ní Suratul Ahzab yẹn ṣebí nítorí kálíbà alẹ́ máa ṣe yàtọ̀ láàrin ọmọlúàbí àtẹrú ni ẹlọ́ka tíra dáadáa àwọn ọmọlúàbí ni wọ́n múra tẹ́nìkan kò ní rí nǹkan tó hàn lára wọn àwọn ẹrú ni a máa ń múra tí a máa ń sí tán lẹ̀ sáyà lẹ̀ sójú lẹ̀ sí rán lẹ̀ sí gbogbo ẹ̀ lẹ̀ nígbà náà sọ̀tà bá sọ Nàìjíríà di pé nítorí pé kò sí pé wọ́n lo òfin ṣẹ̀ríà Islam ń bẹ
èyàn wá sọ pé kóbìnrin ọmọ lè mọ kí náà ń pè lójútì ní ojútì ama wallahi ma fil aishi khayrun wala dunya idha dhahaba al haya tó bá jẹ́ kó ojútì ti kú ńbẹ̀ Ànábì ní idha lam tastahi fasna ma shi't. Ibi ojútì ni sunna tí àwọn èèyàn lọ pé ẹ gbọ́dọ̀ lójútì, ibi káwọn èèyàn máa fa ojútì ya lẹ́yìn tí àwọn àlùmọ̀ lọ sọ wá papọ̀ mọ́ra wọn. La yastawi ashabun nari wa ashabul janna, ashabul jannati humul faizun. Àwọn sọ eléyìí tẹ́lẹ̀ mọ̀tẹ́ mọ̀ sọ níta gbangba, ẹ̀yin náà lẹ sọ kìíní, ẹ sọ pé ọjọ́ méje ní kìíní kan, ẹ̀yin náà lẹ tún sọ kejì, ẹ tún ní kábílà àti ábílà, ẹ tún ẹsẹ̀ ń jáde. Sọ ẹ̀kẹ́ ẹwulẹ̀ má lè kọ̀ǹtró ara yín débi kẹ́ wá máa rojọ́ lójoojúmọ́. Ẹ ṣàkíyèsí ara yín láwọn àgbààgbà lẹ́gbẹ̀ẹ́, kan put into order, kan bá yín sọ̀rọ̀. So mo fẹ́ mọ̀ kìíní kan ògo tújì, ẹ̀yin náà lẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́, ẹ̀yin lọ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ gẹ̀ǹtì ẹwà nù sábàbí táwọn ọ̀dọ́ fi ń sáré ju agbára ayé wọn lọ torí pé ẹ̀yin lẹ máa pariwo ògo gbogbo wà sí ògo 2G ògo 3G àmọ́ tá a bá sọ̀rọ̀ wọ́n ní wọ́n takú kinní kan èmi ò yìn takú personality ẹnì kankan àmọ́ ń tẹ́ ń sọ jáde lẹ́nu yẹn Islam ò ní ká mọ́ sọ̀rọ̀ lórí ń tẹ́ bá sọ jáde lẹ́nu. Nahkumu bidh-dhawahiri wallahu yatawalla as-sara'ir. Kọ̀kọ̀ ẹ̀yà àtọ́lọ́n kò sí tó kàn wá ń bẹ́ àmọ́ ń tẹ́ ń sọ ń ta yìí ó lè jẹ́ kẹ́lòmí ò trespass kọ̀kọ̀ lọ́ba dẹ́dà. Ọlọ́ni wala yubdina zinatahunna illa li bu'ulatihinna. Àkọ́kọ́ nkanu lóbìnrin tó ti lọ́kọ ńlé gbogbo tí a ń pè lọ́ṣọ̀ọ́ ó fẹ́ lo góòdì sọ́rùn ó fẹ́ lo sétí ó fẹ́ lo sọ́wọ́ ó fẹ́ lo sẹ́sẹ̀ gbogbo kódà kó lò sí bàràdì gbogbo bí torí ó lu gbogbo tó fẹ́ lò lọ́ṣọ̀ọ́ sí ẹnìkan kan ò gbọ́dọ̀ rí ọ̀ṣọ́ yẹn afọ́kọ́ rẹ̀ kọba dídà tó wá máa ka àwọn yòókù tó tún tẹ̀lé aw abayihinna aw abayi bu'ulatihinna أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذي لم يظهروا على عورات النساء. títí dé parí àyà náà àyà 31 Suratul Nur ẹjọ́ ń kálukú náà kàkà sí fáwọn ìyàwó wa pé ká yóò bá rẹ̀ fúnra rẹ̀ bó sì jẹ́ èbó lọ́gbọ́ ìwọ náà ká. Eléyìí ṣe pé Ànábì ló sọ àyà Kùránì tá ń tẹ̀lé Al-Kùránì ọ̀rọ̀ Ọlọ́run àbí sáà tó ti ní nǹkan míì tó tún jẹ́ wí òfin wa torí pé ìfẹ́ kí fídíò ogun ni yípa arabalẹ̀ mo ti tú àyà yìí náà rí bó ṣe ká tún tutù sínú fídíò kékeré ká sẹ́ndì ẹ̀ síta ẹ̀dá pàlúmà ní Muhammad sallallahu alaihi wasallam ní tó fi ọba adẹ́dà sọnù ẹ̀ wá ń pèpè síbi pé tóbìnrin bá fẹ́ jáde ẹ̀ kò sí láì fẹ́ náà kó ṣe mékọ́ọ̀pù lọ kó ṣe gbogbo ìtìlẹ́wẹ́rẹ́ wọn rántí à ń ṣe káàkiri yẹn ìjáde fòkìfòkì obìnrin gan kí ló fi ẹ̀sìn sọ ń bẹ̀ ṣe ráyè sọ fún wa lọ́yìn pé gbogbo ejò jíjẹ́ gbogbo òde lílọ tí wọ́n bá ń sọ̀rọ̀ ganu àwọn ganu number 1 gangan lágbàáyé àwọn celebrity obìnrin àwọn obìnrin tó yẹ pé wọn ò lè kán bá má sọ ń bì kan wọn ó ti rà bí wọ́n fẹ́ ṣe patí èyí kan tẹ̀ láṣẹ ọkọ̀ọ̀kọ̀ wáyé ẹ̀rí wà sí eléyìí ò ṣe fún wa ẹ̀wà ń pèpè sí ibi ká máa lọ lu makeup ká máa lọ kun mú ká máa lọ kunjú kọkùnrin ọlọ́kùnrin míì tó wò tí gbé ìsìláàmù yé débi kó máa ṣe gọ́dùn libasọ́l kó wá rí ojú sẹ́mọ̀ pẹ́lú míì sí ń bẹ ọlọ́gọ́ sí wá jẹ́jẹ́ ẹlòmíì ń bẹ mékọ̀ọ̀pù ní orí ẹ̀tàn gángan ní mékọ̀ọ̀pù yẹn ẹ̀tàn ní bóbìnrin ṣe rí kọ́ ni mékọ̀ọ̀pù ń ṣe rí arúgbó bá kun mékọ̀ọ̀pù ó lè dọmọge wọ́n lè kun ọmọge sárúgbó padà gbogbo àwọn kẹtí ìsìláàmù tí ń léwa kó ń bẹ́ẹ̀ ni tó fi ní mangoshana falaysa minna mangoshana falaysa minna ẹjọ́bìnrin ó lo natural beauty ẹ̀ jáde kórìn bọ́lọ́n ṣe ní kórìn tó bá wà nù lé pẹ̀lú ọkọ rẹ̀ gbogbo nǹkan ló lè ṣe ń gbàdá gbogbo nǹkan ló lè túlẹ̀ gbogbo nǹkan ló lè ṣe lọ́ṣọ̀ọ́ inú ilé gangan wọ́n ti ní kó máa ṣe ọ̀ṣọ́ fọ́kọ rẹ̀ ọba wà lo makeup pẹ̀lú ọkọ rẹ̀ nù ilé kó máa gbádùn rẹ̀ ń bẹ̀ èyí ó sì dà àmọ́ ti táwọn Islam ọ̀farama ẹ̀ náà ni wọ́n máa fáìlì eyín wọ́n máa ṣe nǹkan wọ́n máa fẹ̀yìn kí ojú agbo wọ́n máa gbẹ̀yìn mẹ́ka wọ́n máa fẹ̀yìn kí sì rí wá sí ìbẹ̀rù Ọlọ́run la ilaha illallah àwọn ọmọbẹ̀ wa ń lọ lọ́dọ̀ yẹn àfà kuntu min kurbati afirru ilayhim wa hum kurbati wa ayna al-mafar níparí mẹ́kọ̀ bójú wọn tẹ́ àyádà wọn lórí kíkún rẹ̀ yìí tẹ́ ní wọ́n máa kún jáde tásìkò zúrì bá tó pẹ̀lú bẹ́ẹ̀ sí wà níjókòó tẹ́ jókòó náà tí wọ́n dìde wọn ò ní fẹ́ nu ojú nǹkó alásàrí náà bá tó wọn ò ní fẹ́ nù bí mọ́gíríbì ó tún bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ wọ́n a máa sọ ipi àwọn àfáà náà wọ́n ní ká máa kún náà kò sílẹ̀ ìfi kẹ̀kẹ́ ń bẹ̀ àwọn túnkún náà kò à ń túnkún ìyà kò lọ́rùn kálukú ní bí a ṣe ń túnkún lọ́rùn ara tiwa náà ẹ dákun ẹ̀sàlúmọ̀ jẹ́jẹ́ o àbẹ̀lẹ́ ọba àlekẹ́ ọlákọ́jọ́ kò sí dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa wa hadha wa sallallahu wa sallam ala abdika wa rasulika Muhammad.